báyìí náà torí tí iná ní kì í ṣe. Alábí o. Ọwọ́ yá mi báwo ni bàbá pè é padà. Èwo ló ń ṣe bí. Go mo sáré wá bẹ́ẹ̀ gbọ́n mi yí wo sáìtì mo ní darí. Ẹ̀gbọ́n ẹ̀. Ẹnjìnà mú dóde. Ó ti ọ̀dà. Èmi ti ń wọ tẹ́lẹ̀. Kí ló ń wá mi fún? Èmi lọ́jọ́ bíi bàbá mi. Èwo nu wọn? Mr. Aro ṣẹgbẹ́ Àjàsà. Arówó ṣẹgbẹ́ Àjàsà. Àbẹ́ nìkan ni 4 ni. Òní ni 4 of November. Mo mọ tí mò ń sọ. Àwọn èèyàn rẹ nu. Báńkì wọn járe. Kí wọ́n délé bàbá tó bí ọlọ́mọ. Báńkì wọn. Ọmọ awẹ́ ni wọ́n. Jẹ́ kí wọ́n. Wọ́n náà mọ̀ yẹn. Arówó ṣẹgbẹ́ o. Ọlọ́jọ́ bí òní o. Àjàsà bàbá mi ò ní bá wọn kú ní kékeré. Ó bá wọn dálàgbà ó rojú jayé. Mo ní wàá bá wọn jèrè ọmọ láyé rẹ ni. Bó tilẹ̀ wù kó pẹ́ láyé tó ní bá wọn bójú kan sáré ọmọ. Jẹ́ kí ọ̀rẹ́ lè bàbá rẹ̀. Àwọn ènìyàn ọ̀làdòkun. Ọmọ àwẹ̀ ọmọ àjò òkú nìyẹn bàbá tẹ́kì kó jẹ́ tiẹ̀ láàyè. Èrò àwẹ̀ bẹ́ẹ̀ dodo ẹ̀bù mú. Èrò sògidì bẹ́ẹ̀ dodo ẹ̀bù ẹ̀. Ẹja sògidì ò ṣe pàdílé bàbá tó bí ọlọ́mọ. Tó pàdílé bàbá tó ti gbé bí ọlọ́mọ ẹ̀yìn ló máa jẹ gbogbo àkàlà mọ́bì. Ọmọ àwẹ̀ ọmọ àwẹ̀ ọmọ àwẹ̀ ọmọ àjò òkú nìyẹn ìrànbá bẹ́ẹ̀ ni kó jẹ́ tiẹ̀ láàyè. Aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún. Aṣoṣùmọ́ṣù làwọn aṣoṣùmọ́ṣù. Ọdún nínú ká má ṣe bọ́ mo bì lórí àtẹni.